ó ti ṣẹlẹ̀ o. Sheikh Daud Imran Malasan, mufti àgbà fúnlẹ̀ Yorùbá tó fi dé Edo àti Delta, wọ́n balẹ̀ gìjà sí ìlú Òwúlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ́ọ́ ṣe àbẹ̀wò ọba Muhammadu Kozim Rọ́jí tí wọ́n jí ọba fún Òwúlé o. tẹ́ ẹ̀ bá gbàgbé, nígbà kan ìròyìn gba orí ẹ̀rọ agbágbé pé ọba kan ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ àáfàá tí àwọn olórí rẹ̀ sì jẹ́ ẹlẹ́hà tí wọ́n bo ojú o. ìròyìn yìí ló gba orí ẹ̀rọ agbágbé kan nígbà náà. ọba tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ ọba tí ó fi ẹlẹ́hà sí olórí, ibẹ̀ ni baba mufti àgbà wà o. báyìí ni baba mufti àgbà ṣe balẹ̀ síbẹ̀ tí wọ́n sì ń kí baba mufti àgbà káàbọ̀. ẹ̀yin yẹn wá mẹ́wàá ṣẹlẹ̀ níbi àbẹ̀wò tí baba mufti ṣe sí ọba Muhammadu Kozim Rọ́jí Olówù ti Òwúlé nípínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀yin yẹn wá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ bí ọba náà ṣe ń sọ àwọn ipa tí Sheikh Daud Imran Malasan baba mufti àgbà fúnlẹ̀ Yorùbá kó nípa ọ̀rọ̀ ẹ̀sìn àti àwọn ìgbìyànjú tí wọ́n ti jọ ń ṣe bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kó tó di pé Elédùà á yàn wọ́n gẹ́gẹ́ bí ọba fún Òwúlé o. nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ti ṣàlàyé pé ọ̀kan lára àṣeyọrí baba mufti àgbà làwọn jẹ́ o, tí wọ́n sì tún ṣàlàyé ọ̀pọ̀ ọ̀rọ̀ lórí bí àwọn ṣe jẹ́ ọ̀kan lára àwọn ìjọ tí baba mufti àgbà dálẹ̀ sí Jama'atu Tawhid Muslimin. kódà ọ̀rọ̀ wọn jinlẹ̀ débi wípé wọ́n ṣàlàyé gbogbo àwọn ìpèníjà tí wọ́n kojú kó tó di pé wọ́n gorí ipò ọba yìí, tí wọ́n sì ń fi ìdí rẹ̀ rinlẹ̀ wípé nígbẹ̀yìn látàrí pé àwọn gbára lé Ọlọ́run gbogbo nǹkan bọ́ sí bí àwọn ṣe fẹ́ o, tí wọ́n sì tún gba àwọn tí ó tẹ̀lé baba mufti àgbà àti àwọn tí wọ́n wà níjókòó nímọ̀ràn wípé kò sí nǹkan kan tó lè mú èèyàn borí gbogbo èkéyìí ìṣòro tó kọjá dídúró tọ́lọ́run. ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tí baba mufti náà sọ kí baba ọba Olówù náà tó wá sọ̀rọ̀. lórí súnà Islam tí àjọ ń ṣe tá a bá ti dákọ̀ súnà láti rí pé ètò wà tó dìvẹ́lọ́pù àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run. so àkọ́kọ́ wá níwà pé ilé là ń bọ̀, ọ̀dẹ ẹni wa là ń bọ̀. ẹlẹ́ẹ̀kejì a wá níwà wípé tí èèyàn bá jẹ́ pé àkòníyà Islam bá ń bẹ lẹ́nu ẹ̀ especially tó wá ọ̀rọ̀ sáǹdì ilẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí tójú ẹ̀ kalẹ̀ ọmọ tí wọ́n ń pè Yorùbá, ọmọ tí ń lọ lórí Yorùbá o tó rà nǹkan mẹ́ta kan ń lọ tí a kà mọ ara fíkì wákẹ́ tí mo mọ̀ ní pé wákẹ́ bèládì Yorùbá fíkì wákẹ́ tààwùn lèmi jẹ̀mọ́ tààwùn lèmi nípìnlẹ̀ tí mo tún jẹ́ ọ̀kan lára àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn mufti wa Sheikh Daud Imran Malasan. Ọlọ́run kó bá san wọ́n ní ẹ̀san olóore, Ọlọ́run kó bá ṣe àlékún gbígbàdúrà wọn, Ọlọ́run kó bá ṣe àlékún bárkà wọn, kó bá fún wọn ní gígùn ẹ̀mí àtàlàfíà. wíwá tí wọ́n wá yìí àáfàá wá bẹ ọmọ kéwú rẹ̀ wò ni. wíwá tí wọ́n wá àáfàá wá bẹ gbígbàdúrà tọ́lọ́run ṣe fún wọn wò ni, torí pé gbígbàdúrà ni mo jẹ́ fún wọn láti yọ mí láàrin wọn gẹ́gẹ́ bí ọba. wíwá tí wọ́n wá yìí láti wá wo ọmọ akéwù mi ipò tó wà, ṣé ìmánì rẹ̀ lékún ni àbí ń wálẹ̀. Ọlọ́run ọba aláàánú yóò jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. lẹ́yìn náà ni àwọn olórí tí wọ́n jẹ́ ẹlẹ́hà ọba Muhammadu Kozim Rọ́jí náà bá jáde sí ìta gbangba o. àwọn olórí náà lè ń wò tí wọ́n ń ya àwòrán pẹ̀lú ọba Muhammadu Rọ́jí pẹ̀lú baba mufti o. lẹ́yìn èyí ni baba mufti àgbà ni wọ́n gbéra pẹ̀lú àwọn alábàárìn wọn tí wọ́n sì ń padà sí ìlú Ìwó lẹ́yìn àbẹ̀wò tí wọ́n ṣe sí ọba Muhammadu Kozim Rọ́jí. abẹ Ọlọ́run ọba Elédùà kó jẹ́ kí ẹ̀mí Sheikh Daud Imran Malasan kó jẹ́ kẹ́mi wọn gùn lórí dáadáa tí wọ́n ń bá lọ o. kí ó sì bá ní kíyèsí gbogbo àwọn bàbá ọba kó má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbóná mọ́ ẹnì kọ̀ọ̀kan wa o. àríjù báyìí lọ o.